I know the sea, don't give me medicine. I got money, you want to spend my money. Allow me to enjoy myself. Allow me to enjoy myself. Allow me to enjoy myself. Allow me to enjoy. Allow me to enjoy myself. Allow me to enjoy myself. Allow me to enjoy myself. Jẹ́rí mi ṣèyàn gidi kan, agbára gbèmí o. Ó mú bá mi, ó ṣe láròdé ṣèlú, agbára gbèmí o. Ó fún mi ní èkó máa ṣe fowó àtàkè sí o, agbára gbèmí o. Àwọn sábà ẹ̀ sọ̀tẹ̀, jẹ̀rí wọ́n ti sálẹ̀ o. Àwọn tó bá ẹ̀ sọ̀tẹ̀. Mo fẹ́ ya ní ìjọba, ọmọ tó ṣubú, ìyẹn nígbàgbà ìbọ̀lá bọ̀lá bọ̀ ìbò. Ẹ̀yin ti bá àgbà ẹ máa ṣe ọmọ ẹkú àgbọ̀tì ní mọ́tọ́lá ẹ̀yin ti Toronto ẹ̀yin ti Montreal ẹkú ìtọ́jú mi ẹ̀kọ́ nínú ìlú náà fún ìdúpẹ́dúpẹ́ ẹ̀tún kó palẹ̀mọ́ òun lásán òkúrò yìí bí o sì parí iṣẹ́ pẹ̀ tó sáré wá sí Nàìjíríà òní àdúró ọ̀dọ́. Bàbá mi àgbẹ̀dẹ̀ sí owó bàbá mi. Ọlọ́run ló ṣòro, àwọn olóko wọn là ń sọ nípa. Yóò sì kí lẹ́yìn ọgbà kúrò ní ọgbà sẹ́yìn olóko ń bẹ òye, àwọn lè fi iná. Àbúrò ìyá alájẹ, àbúrò lágánsì, ọmọ ọdún ìṣòwò. Àwọn ènìyàn olókùn gbọ́dọ̀ ní àwọn bí bọ́lá kọjá ọ̀gbọ̀dọ̀ sọ́mú ẹ̀dá mi kọ́kọ́ bá sí yá bàbá lò níbí. Bàbá sí dára mi, owó bàbá ṣàánú. Ọlọ́run ọba tó ṣàánú rẹ̀, aṣàánú gbogbo ọkùnrin lówó gbogbo ọ̀rẹ́. Ọ̀rẹ́ Adédè ṣùgbọ́, owó bàbá mo yà ní sùúrù lóòrò. Ọmọ tàjà níyà mi náà. Ọkọ̀ bàrúkà lọ́yà. Ọkọ̀ ìṣòro lọ́yọ̀. Bàbá tó ní àkọ́ní lójú rẹ̀ bí ọ̀rọ̀. Bọ́sẹ̀ ló kún ọ̀la àdùsí ọ̀nà àkọ́jọ́.
ọmọdé sunmọ́ mi nígbàjà ọ̀ ọmọ akúrò náà wọ́n ẹ̀kú olórí wá sí ọmọ ìlú. owó bàbá yìí bàbá bàbá ṣàkóso bàbá bàbá sọ̀rọ̀ la ìyẹn ló lọ́jọ́ òní mo ṣì bá mọ̀ ẹ́ ìwọ lọ́wọ́ ìwọ ti ń sọlá ìwọ ti ń ṣayé ó kú ní ìlú ìṣàtẹ̀wé àìláyé. lóko máa ń lò ó lè ṣòro gbọ́ngbà àyùwá. lóko máa ń lò ó lè ṣòro. Àti kékeré lórí ìṣàyè ìwọ́dá, olúwọ̀dá ọ̀dọ́, ó tún ṣe ojú dẹ́kun, ọ̀pọ̀ pé lọ sílẹ̀, ìṣojú ọ̀tá rẹ̀. Ẹ̀fún tó ń gbé ní ẹ̀ẹ́dẹ̀ẹ́sọ̀kúrò, ọkọ̀ nínú níṣù ẹ̀sọ̀kúrò. Bàbá dúró ní owó bàbá àríyá ọmọ ẹ̀ẹ́dẹ̀ẹ́gbẹ̀rún. Bàbá kọ́ ìṣọ́lá àwọn àdókò lórí àkọọ́lẹ̀ lọ. Ẹkún náwó ni ìyá alájẹ ní bàjá àti ọmọ ìyá bá gbé bàjá àti ọmọ. Ọkọ̀dà fi nílé bìbìlìbì. Àgbẹ̀ kankan ní Bakúwà. Alájà bá ní ìdísùn kó bíbí o. Ilé bá ní ìdísùn ọ̀la ńlá. Ìdúró bíbí. Ọdún tó bá wọ̀ ẹ̀ mọ́ àbàbí sọ̀rọ̀. Ó bẹ̀rẹ̀ àwọn yóò lásán kí ilé òun lè sọ̀rọ̀. Àgbọ̀dọ̀ tó yẹ kú ilé òun. Owó mi gbọ́dọ̀ báyà. Àbọ̀dí ayé òkú tọrọ fún. Àwọn ìdádúgbò ọkọ̀ ní mo ṣe àjíjọ́ pé ọlọ́mọ yára àbọ̀dí ní ó ṣàwà àbọ̀dí ní ìlànà ọ̀pọ̀lọ ojú kò ní bá rẹ̀. Ó sọ mọ́ lóṣù mú báyà lórí inú ọ̀pọ̀ lóòrùn.
Ibu ẹ̀dá. Ṣàkóso àgbà ìjọba wà lẹ́sẹ̀ àbọ̀kùn ní àwọn ìlú tó. Ilé ìṣòro ní ìlú. Ṣàkóso àwọn ọ̀kẹ́ àwọn síbí. Àwọn ọ̀kẹ́ àwọn síbí. Ṣé ìṣòro ṣáàkì? Ayàtàdás. Owó máa ń bára. Ọlá bọ̀dẹ̀ ni ọlá. Ìgbà kan mọ́tò ọjà kẹ̀kọ́ fún ìṣòro. Lágbára ọlọ́run ìyá ìṣe. Ṣáàkì ọ̀gá. Ṣáàkì ìyá. Ayàwòsàn fún ẹ̀mí káàkiri. It's all over the Ayatabas, Yena Lika, Yena I will never say, this is what what's the
Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Àtẹ̀kí tó lẹ́bẹ̀ẹ́ lórí sí ọbẹ̀. Lọ́tí ló fún ọ̀nà àkòsí lábẹ́ àkùnrin. Nítorí ìbò ìyá ara ló sọ. Ìwọ ni bàbá. Ó ti mọ ìlú náà jọ. Àlọ́ ti mọ ìlú náà. Ó ti mọ ìlú náà. Ìyá láyé obìnrin gbà jọ. Dr. Razak, ó ní kí n máa bá òun kí o. Ọlọ́dún méjì ọ̀kan ládé wájú. Mo ní iná òun kí o. Ọmọdé yunifásitì. Ó ní iná òun kí o. Owó bàbá tó ìjọba. Ọmọdé sọ fún mi nígbà olùkọ́ ìpò ilé yìí. Ìsọ̀kún mi nígbà láti mọ́ láti mọ́. Yálàjẹ́ láti mọ́ láti mọ́. Ọlọ́dún méjì, ó ní bàbá àti ọjọ́ kọ́lẹ̀ sá, ó ní kí bá ti mọ́ bá ti mọ́. Ọba sọ̀rọ̀, ó sọ̀rọ̀ ìyálájẹ́ bá ti mọ́ bá ti mọ́ bá ti mọ́ bá ti mọ́. Ọba jáde láti mú mi. Ìyá ní lọ́ní lánàá. Yo estaba sin terminar, no puedo parar. Dr. Razak, you put me in a ando mamá super nuestra mamá la su. Tata no no pasa. Ojalá de bueno. Ni nada de eso. Baba no me la da. Olha só que tá vindo, ó para aí, e ela já não ela já tá se voltando. Oi, Maria, tô de não volto ali. Ela já tá se voltando. Aya le ta ko ni ni ọmọ tayo. Ọmọ bebe lo o
ọmọ bọ́wọ́ ju torí ẹni lọ. Òwò àlàfẹ́. Ọmọ Ajíbọ́lá ní gbàjà. Olórí ìyá wa ìgbàjà ìwé fẹ́ wò ní ìyá wa. Ẹ wò olórí ìyá wa, ẹ wò olórí ìyá wa. Ìgbàjà ìwé fẹ́ wò ní ìyá wa. Olórí ìyá wa, ẹ wò olórí ìyá wa. Philanthropy on your well-deserved chieftaincy of the Alaje of Ibadan Kingdom, our amazing mother, Aji Afatimo Ayeke Bisola Sonia Okoso, who reads the word to us as students and staff of Oyelagbawo Grammar School, Ilala. We rejoice with you not just on this occasion, but the incredible impact you have made in the lives of indigent students and on those around you. Aji Afatimo Ajibola Ayeke Bisola Sonia Okoso has played colossal role in supporting benevolent husbands while alive and even after death through their scholarship foundation known as Akwaji Kadiri Tayo Sunday Omotoso Education Scholarship Foundation, who has been responsible for the payment of PTA levy of the students many years ago. Also, they are now left out in the payment of DSS 3% examination and WAEC examination. A lot of projects have been graciously carried out in the schools through this government body, such as taking of boreholes, construction of modern toilets, renovation of school buildings, painting of school buildings, procurement of HP printer, and long movement for cutting of grasses. We shall forever remain indebted for your good gesture in this regard. Mommy, Aji Afatimo Ajibola Ayeke Bisola Sonia Okoso is a promoter of community's humanitarian services. We are thrilled with your conspicuous impact and contribution towards the growth and development of Oyelagbawo Grammar School. It's our fervent prayer that you will never experience better yesterday. May Allah continue to bless you beyond measure. Again, we say thank you, Mommy, for everything you have done for us. Congratulations, Ma. Thank you.